Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa o. Ẹ̀yin ìyá mi, bàbá mi, mo kí yín níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní àti máa gbọ́ mi wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di o. Bákan náà, ojú tẹ́ ẹ sì tún fi ń rí wa kò ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé wọ́n ti tọrọ àforíjì, wọ́n ti bẹ̀bẹ̀ nínú Aso Rock o. Bẹ́ẹ̀ ni wọ́n ti bẹ̀bẹ̀. Ṣé ẹ rí pẹ̀lú gbogbo ìwà láabi tí arákùnrin yìí wù? Síbẹ̀ wọ́n sì padà foríjì tó wù sí àwọn ará ìlú. Ṣé ẹ ti rí wípé eré ayò lásán làwọn ará bí ń ta? Ìgbà kan lọ́kọ́kọ́ sọ pé àwọn ọlọ́pàá ti mú pípọ́wọ́ ti tó, ṣùgbọ́n náà wọ́n tún ti ní ó ti bẹ̀bẹ̀, ó ti tọrọ àforíjì. Nàìjíríà, my country. So téèyàn bá ti commit, tó bá ti tọrọ àforíjì, you are free. Ẹ jọ̀ọ́, ṣé àwọn Nigeria government ṣé wọ́n sùn ni àbí wọ́n gọ̀ ni? Sorry to say o. Nítorí nígbà tí èèyàn fẹ́ bá tọrọ àforíjì tó mú sentence dání, tó mú speech, tó kọ ìwé kún, tó dẹ̀ jẹ́ wípé ó ń wojú ìwé sọ̀rọ̀ ni, ó ń wojú ìwé tọrọ àforíjì ni. Nàìjíríà, my country. Nílùú tó lọ́ba tó níjòyè, pẹ̀lú gbogbo ẹ̀ṣẹ̀ arákùnrin tó dẹ̀ jẹ́ wípé ìgbà tí ìròyìn máa gbé, ó fi jẹ́ kó yé wa pé ó ti wà ní station, ó ti wà ní custody àwọn ọlọ́pàá. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu lénìí la rí pé ó ti wà nínú Aso Rock tó ń give speech apology. Ẹ jọ̀ọ́, ṣé Aso Rock ló gbá ni àbí Aso Rock ló lù ní jìbìtì tó fi jẹ́ pé àwọn ministers ló ń dárúkọ, tó fi jẹ́ pé àwọn speakers ló ń dárúkọ, àti wípé ìrí tí mo rí eléyìí ò tiẹ̀ papọ̀ mọ́mọ ilẹ̀ Nàìjíríà rárá. Bóyá wọ́n ship ẹ̀ wá láti ìlú wọn lọ́hùn ni. Torí mi ò rí ibi tí èèyàn ti ń ṣẹ̀ tó tún fẹ́ tọrọ àforíjì tó tún gara sọ̀rọ̀. Nàìjíríà, my country. Ṣùgbọ́n kíni kan ni o, pẹ̀lú bó ṣe ń tọrọ àforíjì tó, kò ṣe sì dárúkọ ẹ̀sùn tóun ṣe, kò ṣe sì dárúkọ ẹ̀sùn tóun ṣe. Dépò pé ó fẹ́ dárúkọ àwọn tóun ti mú pòórá, àwọn tó ti lọ, àwọn tóun ti jẹ́ kí wọ́n jẹlẹ̀, tó jẹ́ pé wọn ò rí wọn mọ́ títí dòní. Kò dárúkọ àwọn ìyẹn o. Gbogbo nǹkan tó kàn ti dárúkọ ju I'm sorry, honourable minister, I'm sorry, speaker, I'm sorry yẹn o tún sọ pẹ̀lú fine boy. Ẹ jọ̀ọ́, ṣé lára ẹbí àwọn honourable minister yẹn, ṣé bí wọ́n wà lára àwọn tó ṣèkà fún, tó fi jẹ́ pé àwọn ló wá ń ka poem fún, tó fi jẹ́ pé àwọn ló ń ka èdè fún? Ẹ máa wò pé ta lárákùnrin yìí tá à ń sọ yìí, honourable kan mà ní o. Bẹ́ẹ̀ ni, honourable kan ni. Honourable yìí ló jáde, ìyẹn honourable Alex Ikuefo. Òun ló jáde ló ń sọ̀rọ̀ lóní I will pay 50 million naira and they will delete you. Láì kì í ṣe trash orí fóònù. Láì ṣe unused app lórí fóònù tó kàn fẹ́ delete èèyàn abẹ̀mí bíi tiẹ̀. Ó wá ní wàá san 50 million. Ṣé ẹ rí ibi tí ayé ti dàrú? Ṣé ẹ rí ibi tí ìlú ti ń dàrú? Ó wá bọ́ta sí wá dé Aso Rock, ó wá ń give speech tí àwọn ẹni yóò bá lahùn kó sọ̀rọ̀ síta. Tó bá san 50 million tó delete ẹ̀, ó ti pa nìyẹn, tí ò dẹ̀ ní sí ní tó máa ṣe. Àìmọye èèyàn bẹ́ẹ̀ lọ tó jẹ́ wípé ó ti máa ti ọwọ́ ẹ̀ bọ́. Ṣùgbọ́n nígbà táṣìírí ẹ̀ wá tún sìn, ó wá jáde, ó wá ń sọ wípé ó ṣèèṣì ni, wípé àṣìṣe ni, pé it's by mistake. I know it's by mistake. Jọ̀ọ́, ṣé tí o bá pa ẹni yẹn sìn tí ó lọ, ṣé mistake náà lẹ́ni yẹn fi kú? Ẹ jọ̀ọ́, ṣé mistake náà nìyẹn kí honourable minister kó máa sọ wípé ó máa make èèyàn disappear? Ẹ wo àwọn tí a fẹ̀mí wa lé lọ́wọ́ tó jẹ́ pé àwọn gan-an ni wọ́n tún fẹ́ máa gbẹ̀mí wa. Tí ì bá ṣe pé Ọlọ́run tó wà lẹ́yìn arákùnrin yìí náà, wọn ò bá ti pa bó ṣe máa disappear náà nìyẹn. Tó dẹ̀ jẹ́ pé ìkankan báyìí kò ní tẹ̀yìn ẹ̀ bọ́. Tó dẹ̀ jẹ́ wípé ayé gan lè má gbọ́
wàá dẹ̀ sanwó fún àwọn tó máa make it disappear 50 million naira. Ṣé ká sọ pé owó ẹ̀mí ló san ni àbí owó pé kọ́ bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹ̀? Wàá wá jáde wàá máa sọ̀rọ̀ ìyá dẹ̀ rí ẹ a máa rò bóyá mínísítà gidi ni ẹ láì mọ̀ wípé irọ́ lásán, ìka ènìyàn, ìjàmbá burúkú ni ẹ. Ẹ̀yin náà wò báyìí, àṣírí ẹ ti wá tú sìn, ó wá bọ́ta, ó wá give speech, ó wá ń wá it's by mistake, honourable minister I'm sorry, speaker I'm sorry, débi pé ó tiẹ̀ tún ká gan lórí fóònù ni. Ó ga fún ẹ gan o, it's by mistake. Jọ tó bá pa ẹ ṣé mistake máa jí padà? Bẹ́ẹ̀ ni, ṣé mistake máa jí padà? Ara tá à ń sọ nìyẹn pé ìlú yìí ti pín, ara tá à ń sọ nìyẹn pé kò sí kankan lórílẹ̀‐èdè yìí mọ́, wípé ẹ pín orílẹ̀‐èdè, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Àwọn ará bí yìí ò nífẹ̀ẹ́ wa, ìfẹ́ kọ́ pa wá ló bẹ nínú wọn. Ẹ wo ẹ̀yin ìyá mi, bàbá mi, Yorùbá nation la fẹ́ o, òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ á gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ nípa ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn ní wọ́n ka ìwé o ṣùgbọ́n wọn kò ka ọgbọ́n orí ni, àbí ká sọ pé kàwé ni wọn ka ọgbọ́n orí ni. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ làwọn kan ní ẹ jẹ́ kó máa wí bẹ́ẹ̀ kiri, àwọn ẹni ègún ẹni èpè, nítorí àwọn táyé wọn ti bàjẹ́ ni wọ́n, tí wọ́n ń wá ẹni tí wọ́n máa pa jẹ. President wọn náà ò kàwé nínú zoo Nàìjíríà, lórí burúkú ọmọ àlè ló pọ̀ nínú wọn. Bẹ́ẹ̀ ni apààyàn ní gbogbo àwọn ẹ̀dá, bẹ́ẹ̀ ni àwọn ẹ̀dákẹ́dá tó ń ṣe ètò ìṣèjọba nínú ìlú Nàìjíríà. Torí kí ọwọ́ tó tó ilé yìí, mo mọ̀ wípé a ti ṣe irú ẹ̀ lọ bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ pé pẹ́kẹ́ kò ti ẹ̀yìn ẹ̀ bọ́ta. Àwọn lórí burúkú olóṣèlú lórí Nàìjíríà gbogbo. Can't you see that this man is bororo? Bẹ́ẹ̀ ni bororo ni, torí ojú rẹ̀ ti ẹ̀jọ́ ojú ọmọ Yorùbá dípò pé ó fẹ́ jojú ọmọ Yíbò dàbí pé ó fẹ́ jojú ọmọ Haúsá. Fúlàní nílé ìmàjẹ. Ẹ wo Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún o, nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀, ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé Yorùbá nation ni o, no retreat no surrender. Mr. Egbe wọ́n sọ pé ẹ̀bẹ̀ yín ò ní ṣe ìtẹ́wọ́gbà o. Ẹ sọ iye àwọn èèyàn tẹ́ ẹ ti pa, ẹ sọ iye àwọn èèyàn tẹ́ ẹ ti delete, tẹ́ ẹ ti gbọ́wọ́lé pé kó lọ delete. Eléyìí yàtọ̀, bàbá wèrè ní ọkùnrin, ẹ̀san ti bẹ̀rẹ̀ lórí gbogbo wọn pátápátá. Fúlàní olórí burúkú yóò kú ni, nítorí ìwà wèrè ló wà lọ́wọ́ ẹni. Yorùbá nation la fẹ́, no retreat no surrender la fi sọ pé ó dàbọ̀.